kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọjọ́ ìsinmi yìí. A yìn ọ́ lógo fún oore ọ̀fẹ́ ńlá tẹ́ fi fún wa, pàápàá tí ẹ dá wa sí, tí ẹ kà wá yẹ. Ọlọ́run alágbára jùlọ, gba ọpẹ́, kó gba ìyìn wa. Bàbá mímọ́, à ń lọ sínú ọ̀rọ̀ rẹ. Nínú ọwọ́ agbára rẹ, ẹ wá bá wa sọ̀rọ̀. Ẹnì kọ̀ọ̀kan wa, Jésù tá ò gbọ́ ọ̀rọ̀ yìí, jẹ́ kó ṣe ọkàn wa ní oore ńlá Olúwa. Pàápàá inú ayé òṣì ẹ̀ṣẹ̀ tá a wà yìí, yóò yí wa padà sí rere. Jẹ́ ká lè jẹ́ alájọpín nínú ìjọba rẹ ọ̀run. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní orúkọ Ọlọ́run alágbára jùlọ ni mo kí gbogbo àwa ọmọ Ọlọ́run níbikíbi tí a wà. Mo pé a kú ọjọ́ ìsinmi. Lórúkọ Jésù yóò dára fún wa. Kókó tí a fi ru ìgbàgbọ́ wa sókè ní àkókò yìí, wọ́n ní mo pè ní gbígbé gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀. Gbígbé gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀. Ibi kíkà wa ni a ó rí nínú Èpísítélì Paul Àpọ́stélì sí àwọn ará Éfésù, orí 5, ẹsẹ̀ 9, tó kà báyìí wípé, nítorí ẹ̀yin ti jẹ́ òkùnkùn lẹ́ẹ̀kan, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin ti di ìmọ́lẹ̀ nípa ti Olúwa. Ẹ máa rìn gẹ́gẹ́ bí àwọn ọmọ ìmọ́lẹ̀. Paul Àpọ́stélì ló kọ èpísítélì yìí, pàápàá sí àwọn onígbàgbọ́ tí ó wà ní ìlú Éfésù. Àkókò tí Paul kọ lẹ́tà yìí, ó ti rí dájúdájú wípé àwọn tó pe ara wọn ní onígbàgbọ́, àwọn tí a ti pè, àwọn tí a ti yàn, ó rí pé wọ́n ti ń darapọ̀ mọ́ àwọn tó wà nínú òkùnkùn ayé yìí. Ohun tí wọ́n ti fi sílẹ̀ pé àwọn ti kọ̀, wọ́n ti padà sínú rẹ̀ láti máa ṣe wọ́n. Ìdí nìyí tí Pọ́ọ̀lù tó fi rán wọn létí wípé ní ìgbà kan rí ni wọ́n ti jẹ́ òkùnkùn, àti pé ní ìsinsìnyí a ti rà wọ́n padà, wọ́n ti di ọmọ ìmọ́lẹ̀. Nítorí náà wọ́n gbọ́dọ̀ gbé ìgbé ayé wọn gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀. Pọ́ọ̀lù Àpọ́stélì, ó rọ̀ wọ́n, ó sì pe àkíyèsí wọn gẹ́gẹ́ bí ìwà èyí tí wọ́n ń hù. Pọ́ọ̀lù wo ìgbésí ayé àwọn onígbàgbọ́ náà, ó sì rán wọn létí wípé kí wọ́n má ṣe darapọ̀ mọ́ àwọn oníṣẹ́ òkùnkùn. Ó wá ṣàlàyé àwọn iṣẹ́ òkùnkùn, ó mẹ́nubà wọ́n. Tá bá wo Éfésù orí 5 ẹsẹ̀ 3 síwájú, lára àwọn iṣẹ́ òkùnkùn tí a mẹ́nubà ni ìwà èérí gbogbo, ojú kòkòrò, àgbèrè, ìwà ọ̀bùn, ìsọ̀rọ̀ wèrè, ìṣẹ̀fẹ̀, ìbọ̀rìṣà, ọ̀rọ̀ asán, ọ̀rọ̀ tẹ̀mbẹ̀lẹ̀kun, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Paul wá kì wọ́n nílọ̀ wípé wọ́n gbọ́dọ̀ kúrò nínú òkùnkùn, wọ́n sì máa nínú ìmọ́lẹ̀. Àti pé gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀, àwọn iṣẹ́ àtijọ́ yìí kò gbọ́dọ̀ tó farahàn nínú ayé wọn. Ẹ̀yin olùgbọ́ mi, ẹ jẹ́ ká jọ fojú ara wa wò nínú ayé tá a wà yìí. Àwa tá a pera wa ní onígbàgbọ́, ṣé a ti kúrò nínú iṣẹ́ òkùnkùn gbogbo? Mo wá fẹ́ béèrè lọ́wọ́ wa, bí a ti ń tẹ̀síwájú ní ìwàásù yìí, pé ta tilẹ̀ ni ìmọ́lẹ̀ tó yẹ ká máa rìn nínú rẹ̀? Ta ni ìmọ́lẹ̀ tó yẹ ká máa gbé inú rẹ̀? Àti pé báwo ni a ṣe lè máa rìn? Báwo ni a ṣe lè máa gbé gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀? Tá bá wo ìhìnrere ti Jòhánù orí 9 ẹsẹ̀ 12, ó sọ fún wa pé Jésù tìkára rẹ̀ sọ fún wọn wípé èmi ni ìmọ́lẹ̀ ayé. Jésù wá sọ pé ẹnikẹ́ni tó bá tọ̀ mí lẹ́yìn, ó ní kì yóò rìn nínú òkùnkùn, ṣùgbọ́n yóò rìn nínú ìmọ́lẹ̀ ayé, yóò rìn nínú ìmọ́lẹ̀ àìnípẹ̀kun.
síwájú sí àwọn ọmọ Ọlọ́run. Tí a bá wò ó dáradára, a ó rí pé ní Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún, Jésù sọ wípé ìmọ́lẹ̀ náà sì mọ́lẹ̀ nínú òkùnkùn, òkùnkùn náà kò sì lè borí rẹ̀. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé níbikíbi tí ìmọ́lẹ̀ bá wà, òkùnkùn gbọ́dọ̀ paradà ni. Nínú májẹ̀mú láéláé, tá bá wo Genesis orí kìíní ẹsẹ̀ kìíní síwájú, ó sọ wá pé ní àtètèkọ́ṣe pé Ọlọ́run dá ayé àti ọ̀run, àti pé òkùnkùn ó bo ayé mọ́lẹ̀. Ọlọ́run sì pé jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà, ìmọ́lẹ̀ sì wà, òkùnkùn paradà pátápátá. Ìmọ́lẹ̀ ní agbára púpọ̀ láti lè tú àṣírí òkùnkùn, nítorí pé àwọn onígbàgbọ́ tí a gba Jésù Kristi gbọ́, àwa ni ìmọ́lẹ̀ ayé. Pọ́ọ̀lù ó mọ pàtàkì iṣẹ́ ìmọ́lẹ̀, nítorí pé òun tìkára rẹ̀ ti jẹ́ ọ̀tá ìmọ́lẹ̀. Pọ́ọ̀lù ó ti jẹ́ ẹni tá pè ní aṣòdì Kristi, ẹni tó tì nínú òkùnkùn rí. Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 9 ẹsẹ̀ 1 síwájú sí, ó sọ fún wa bí Pọ́ọ̀lù bó ṣe pàdé ẹlẹ́dàá rẹ̀, bó ṣe pàdé Olúwa, tó sì kúrò nínú òkùnkùn tó padà sínú ìmọ́lẹ̀. Pàápàá tá bá wo Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 9 ẹsẹ̀ 3, ó ní ó sì ṣe bí ó ti ń lọ, ìyẹn ni Pọ́ọ̀lù, ó súnmọ́ Damasku lójijì láti ọ̀run wá, ìmọ́lẹ̀ sì mọ́lẹ̀ yíká, ó sì ṣubú, kò sì ríran fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ kó tó di pé Jésù Olúwa wa ó wá yí padà nípasẹ̀ Ẹ̀mí Mímọ́ láti lè máa rìn nínú ìmọ́lẹ̀. Ìdí nìyí tí Paul fi sọ pé gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀, a kò gbọdọ̀ bá aláìléso iṣẹ́ òkùnkùn kẹ́gbẹ́ pọ̀, ṣùgbọ́n kí a máa bá wọn wí. Éfésù orí 5 ẹsẹ̀ 11. Nínú ayé tí a wà yìí, iṣẹ́ òkùnkùn ti bo ayé mọ́lẹ̀ o. Àwọn ìwà ìbàjẹ́ gbogbo bí olè jíjà, ìmọtípara, ìpànìyàn, àrankàn, ìbọ̀rìṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gẹ́gẹ́ bí a ti kọ sínú Gàlátíà orí 5 láti ẹsẹ̀ 19 sí ẹsẹ̀ 21. Àwọn ọmọ ìmọ́lẹ̀, ẹ jẹ́ ká dìde, pàápàá ní àkókò tó pé òkùnkùn bírimù bírimù tó ti bo ayé mọ́lẹ̀. Ẹ jẹ́ ká dìde, nítorí pé ìgbà ewu ìgbà ìkẹyìn òun ni a wà yìí. Ní ìhìnrere ti Mátíù orí 5 ẹsẹ̀ 14, Jésù Kristi sọ wípé àwa ni ìmọ́lẹ̀ ayé. Ìlú tí a tẹ̀dó lórí òkè, ó ní kò lè farasin. Ẹ jẹ́ ká fi ìyàtọ̀ hàn níbikíbi tí a bá wà, yálà ní ilé iṣẹ́ tí a wà ní ilé ìwé wa ní àdúgbò tí a wà ní ìlú tí a ń gbé ní, pàápàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ọmọ ìmọ́lẹ̀, ẹ jẹ́ ká dìde, ẹ jẹ́ ká fi ìmọ́lẹ̀ Kristi ká fi hàn. Ǹjẹ́ níbo ló gbé ìmọ́lẹ̀ rẹ sí? Ẹsẹ̀ 15 àti 16 ti ìhìnrere ti Mátíù orí 5, ó wí pé bẹ́ẹ̀ ni a kì í tan fìtílà tán kí a fi sábẹ́ òṣùwọ̀n, bí kò ṣe lórí ọ̀pá fìtílà, a sì fi ìmọ́lẹ̀ fún gbogbo ẹni tí ń bẹ nínú ilé. Ó ní ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn gbogbo, kí wọn kó lè máa rí iṣẹ́ rere yín, kí wọn kó lè máa yin bàbá yín tí ń bẹ ní ọ̀run lógo. Ní ìkádì àwọn ọmọ Ọlọ́run, àwọn ọ̀nà 5 tí a lè gbà gbé gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀, àwọn ọ̀nà 5 tí a lè gbà lè rìn nínú ìmọ́lẹ̀. Ọ̀nà kíní, ẹ jẹ́ kí bẹ́ẹ̀ ni wa kó jẹ́ bẹ́ẹ̀ ni, kí bẹ́ẹ̀ kọ́ wa kó jẹ́ bẹ́ẹ̀ kọ́. Ìwà ìgbésí ayé àgàbàgebè tàbí kò ṣekú kò ṣẹyẹ, ẹ jẹ́ ká mú kúrò lọ́nà wa. Ìkejì,
kí a máa rántí pé a ti rán ọ, a ti rán èmi láti tan ìmọ́lẹ̀ sínú ayé tí a wà yìí. Ìwé wòlíì Àìsáyà orí 60 ẹsẹ̀ 1 sí 2 sọ fún wa pé ó ní dìde tan ìmọ́lẹ̀ nítorí pé òkùnkùn bírímù ó ti bu ayé mọ́lẹ̀. Ẹ jẹ́ ká dìde ká tan ìmọ́lẹ̀ yìí, ká má ṣe darapọ̀ mọ́ ayé gẹ́gẹ́ bí ohun tí Paul ti sọ fún wa. Ohun ìkẹta tá gbọ́dọ̀ ṣe ni pé a gbọ́dọ̀ wàásù ọ̀rọ̀ náà. Ìrètí Máàkù orí 16 ẹsẹ̀ 15 sí iwájú sí, ó ní ẹ lọ sí gbogbo ayé. Ó ní ká sì máa wàásù ọ̀rọ̀ náà pé àwọn tó bá ti gbàgbọ́ ká baptisi wọn ní orúkọ ti Bàbá àti tọ́mọ àti tẹ̀mí mọ́, nítorí pé òkùnkùn ó ti bu ayé ìmọ́lẹ̀. Ohun ẹ̀kẹrin tí a gbọ́dọ̀ máa ṣe ni pé a gbọ́dọ̀ máa gbàdúrà. Ìrètí Lúùkù orí 18 ẹsẹ̀ 1 ó sọ fún wa, ó ní a gbọ́dọ̀ máa gbàdúrà nígbà gbogbo lóòrèkóòrè, ká má ṣe ṣàárẹ̀, nítorí ìgbà ewu ìkẹyìn la wà yìí, àti pé ọ̀tá wa Sátánì bíi kìnìún ó ń ké ramúramù, ó ń wẹ́n tóun yóò pàjẹ́. Pàápàá ó fẹ́ gba ìmọ́lẹ̀ kò lọ́wọ́ wa, ó fẹ́ sọ wá sínú òkùnkùn ayérayé. Pétérù Kínní orí 5 ẹsẹ̀ 9. Ohun ìkarùn-ún tá gbọ́dọ̀ ṣe ni pé nínú ìhùwàsí wa ká máa fi hàn wípé a jẹ́ ọmọ ìmọ́lẹ̀. Pàápàá àkókò ìdìbò ló ń bọ̀ yìí. Ẹ má jẹ́ ká fi ọjọ́ ọ̀la wa ká fi ta tẹ́tẹ́. Ohun tá ó jẹ kó má gba ohun tá ó jẹ kó lọ́wọ́ wa, nítorí pé òkùnkùn bo ayé ìmọ́lẹ̀. Àti rán èmi gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀ láti tan ìmọ́lẹ̀ náà àti láti gbé nínú ìmọ́lẹ̀. Ǹjẹ́ òun rántí pé ìmọ́lẹ̀ ayé ni ó jẹ́? Ǹjẹ́ ṣá ò ti gba ìmọ́lẹ̀ rẹ kúrò lọ́wọ́ rẹ? Ǹjẹ́ òun gbé inú ìmọ́lẹ̀ síbẹ̀? Àkókò nìyí fún wa o. Pàápàá àwọn ọmọ onígbàgbọ́, àwọn onígbàgbọ́ níbikíbi tí a bá wà. Ẹ jẹ́ ká dìde, ká tan ìmọ́lẹ̀, nítorí àkókò ti dé báyìí. Mo gbà ládùúrà, ìmọ́lẹ̀ ayé tá a pè wá àti àwa tá a pè ní ọmọ ìmọ́lẹ̀, òkùnkùn ayé ò ní lágbára lórí wa o. Ilé ológo kò sì ní bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ẹ ti rán wa létí pé lóòótọ́ la wà nú ayé ṣùgbọ́n a kì í ṣe ti ayé. Ìmọ́lẹ̀ ayé la pè wá, ọmọ ìmọ́lẹ̀ la pè wá. Fún wa ní agbára lákòókò yìí láti lè tan ìmọ́lẹ̀ náà, láti lè gbé ìgbé ayé ìmọ́lẹ̀ tó bẹ́ẹ̀ ní ìparí ogbó lẹ́yìn ayé yìí ká lè bá ọ jọba. Bàbá, lẹ́ẹ̀kan sí a gbàdúrà fún orílẹ̀-èdè wa Nàìjíríà, pàápàá ohun tá à ń là kọjá yìí. Olúwa dá sí ọ̀rọ̀ wa. Ní ìpínlẹ̀ wa, Olúwa dá sí ọ̀rọ̀ ayé wa. Wá gba ìṣàkóso ní ìlú wa. Jẹ́ kí ìmọ́lẹ̀ jẹ́ kí ó wà. Jẹ́ kí ìmọ́lẹ̀ náà kó sì tàn kárí ayé. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín.